ó dára kí èèyàn mọ̀nà dá àgàgà tó bá jẹ́ pé o tún wá fi ìmọ́tótó kún gbogbo ẹ̀wọ̀n máa ṣe kí ni sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Alase ni mí. Nǹkan tí mo fẹ́ mú wálé ní ṣókí ni àmọ́ ó ṣara lóore dáadáa. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tá a máa ń díṣà nínú ilé ìdáná mi ó máa ń kún fún oríṣiríṣi nutrients tó máa jẹ́ kára jọ̀lọ̀ tó yẹ pé tí ẹ bá jẹ sínú gan no matter how small it is inú yẹn á ṣàdúrà fún pé ó jẹun gidi. Mo ní kẹ́ má dákà jẹun gbà mí ó máa ń wùyàn kéèyàn eat out but sometimes kò sí no matter how little tó wọ ọwọ́ yín tó bá ká mọ́ yín lọ́wọ́ ẹ lè fi ṣe nǹkan kan ṣáà ni tẹ̀lé máa jẹ tẹ̀ máa yó dáadáa. Alase ni mí, ọ̀gbọ̀nọ̀ tó yáyì tó ta lẹ́nu tó sweet tó sumptuous òun mo fẹ́ ṣe fún yín lẹ́yìn. Àwọn èròjà wo ni máa lò ẹ̀jẹ̀ yẹn ẹ mọ̀ bá ti máa ń ṣe máa introduce ẹ̀ sharp sharp. Ọ̀gbọ̀nọ̀ lélẹ̀ ugu lélẹ̀ táwọn òyìnbó ń pè ní pumpkin, Isebe, edé lílọ̀, ata rodo pípọ́n lélẹ̀, Cameroon pepper lélẹ̀, adùn ọbẹ̀ lélẹ̀ tá à ń pè ní seasoning, Isebe lélẹ̀ tá à ń pè ní salt, ẹja dúdú lélẹ̀ black fish, epo tá máa lò. Ìwọ tó bá ti ń follow mi dáadáa ó máa mọ̀ pé mi àti àlùbọ́sà a máa rí ara wa báyìí ní alẹ́ pọ̀ torí àlùbọ́sà ó ní nǹkan tó dáa tó ń ṣe dáadáa ní ara. Àlùbọ́sà náà ó gbọ́dọ̀ wọ nínú oúnjẹ yìí. Ẹran lélẹ̀ gbogbo àwọn protein tá fẹ́ ṣe ó wà ń bẹ, ṣàkí wà ń bẹ, ẹ̀dọ̀ wà ń bẹ, pọ̀nmọ́ goat meat gbogbo ẹ̀ la rọra gé síbẹ̀. Omi tá fi bọ ẹran wa òun lélẹ̀ tó ń pè ní meat stock. Ilá lélẹ̀ ẹ̀rí àrà tá máa fi láì dá nínú ọbẹ̀ apon tá fẹ́ ṣe èyí tí mo pè ní Ogbono Soup. Ata lílọ̀ lélẹ̀, yellow Scotch Bonnet Pepper òun lélẹ̀. Ẹjọ́ ta ló mọ Yorùbá ẹ̀ ẹni tó bá mọ Yorùbá ẹ̀ bá mi sọ sí comment section. And meanwhile by the way kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ti subscribe please ẹ subscribe sí channel ẹ̀ tẹ́ bá fẹ́ máa mọ àwọn oúnjẹ tó ládùn dáadáa. Ẹja lélẹ̀ ẹja tútù Titus ni Titus wà lélẹ̀ tá máa fi ká máa tún fi garnish ọ̀gbọ̀nọ̀ yẹn ọ̀gbọ̀nọ̀ wa rich bàjẹ́. Now let's begin. Ẹ káàbọ̀ sí ilé ìdáná. Mo ti bọ ẹran lẹ́ẹ̀kan mo gbàgbé láti sọ fún yín ẹran tí mo fi ràn yín yẹn mo ti bọ̀ so nísìn ẹja mo fẹ́ gé tá bá ti gé eléyìí ẹ máa rí nínú ẹja dúdú tí mo sọ yẹn black fish yẹn nísìn mo máa da omi tó lọ́wọ́rọ́ sí kò gbọ́dọ̀ gbóná jù so that gbogbo ìdọ̀tí ẹ̀ gbogbo àwọn nǹkan tó máa ń há sínú ẹja yẹn ẹ mọ̀ pé ó lórí ó káwọnú so à lè yá dáadáa á easy gbogbo ìdọ̀tí yẹn á dẹ̀ lè jáde so omi tó lọ́wọ́rọ́ la máa dà sí kò gbọ́dọ̀ gbóná jù kò gbọ́dọ̀ tútù jù a máa wá wọ́n iyọ̀ kínkínní sí so omi yìí ó ti gbóná títí tó pé wà yẹn ẹja ìbò dẹ̀ ṣe wà yẹn tẹ bá ra original bó ṣe wà yẹn ó máa ra wú díẹ̀ so now eléyìí ni Titus wà lélẹ̀ a fẹ́ fi garnish ẹ̀. So màá fọ àwọn ẹja mi sìn màá padà wá. Ní báyìí a ti fọ ẹja wa tán àti black fish o ebi bí mi ṣe máa ń láì kó kí n yá líle torí ìdọ̀tí inú ẹ̀ then ẹja tútù Titus ẹja tútù yẹn sìn mo fẹ́ marinate ẹ̀ pẹ̀lú Isebe àti adùn ọbẹ̀. Ẹ bá rí pé ẹ rí onions ẹ ti ń rí àlùbọ́sà nínú ẹ̀bẹ̀ yẹn àtòkò sórí iná ni o pọ́ọ̀tù mi ti ń heat lọ mo fẹ́ máa ń sọ fún yín pé ó máa ń dà ẹ ti rí báyìí mo ti fi ata yìí ta ló máa ń sọ orúkọ ẹ̀ fún mi sódà rọra ta fẹ́rẹ́ máa lè gbé báyìí òun a máa nídìí omi díẹ̀ sí mi fẹ́ kó ṣèjù kó yẹ yín so ẹ má rò bóyá ọwọ́ mi gbó bẹ́ẹ̀ yẹn o tẹ bá rí pé ilé máa ń fọwọ́ sí irọ́ o yọ̀wà ọ̀dìà don set okay now ẹ jẹ́ ká sáré rẹ́ ilá ṣẹ́rí ilá ẹ má máa ṣe nínú ọ̀gbọ̀nọ̀ yóò máa ń da kí
ìmí kó tóbi kí mi kó wẹ́ kó sẹ́wọ́n máa dàbí ẹ̀ ń jẹ ẹnu ẹ̀ máa dàbí ẹ̀ ń ṣe gallop. So páàtì ibi tó tóbi yìí òun ni mo fẹ́ lò. Màá tún lo bíbà díẹ̀ ṣó ti yé yín. So a máa mix ẹ̀ pọ̀ ni, kò ní tóbi jù kò ní ṣe kíní jù. Ẹ dẹ̀ lè fọ bẹ́rẹ́ o bá ṣe wù yín ni o. Kò sí, mo máa sọ fún yín pé kò sí nǹkan tí ẹ lè ṣe pẹ̀lú àwọn nǹkan tẹ́ bá ní ilé ìdáná yín. Ilá tí mo chop tán òun lélẹ̀ ẹ ti rí kò tóbi jù kò wẹ́ jù bí mo ṣe fẹ́ bó ṣe máa ń fine lélẹ̀. Náà ṣe wọ́n kí mo sọ fún yín pé a ti gbé ẹja kaná ẹ jẹ́ ká wá wò ẹja yẹn ò gbọ́dọ̀ pẹ́ jù ìrìn náà. Yorùbá máa ní tó bá ní omi ló máa ṣẹja jìnnà máa jẹyàn. Ta lérò bóyá ibi tí ẹja ti ń wẹ̀ tó ti ń sùn náà la tún lọ máa fi sè é. Aroma yẹn eléyìí ló máa ra ọmọkùnrin tẹ́rẹ́tẹ́rẹ́. So báyìí máa wa ẹja ìkúrò. Pọ́ọ̀tù kan náà la fi ń ṣe ọ̀gbọ̀nọ̀ 1 pot meal ni àbí 1 meal pot whatever. Inú pọ́ọ̀tù kan ṣá la ti máa ń ṣe ọ̀gbọ̀nọ̀ gbogbo ẹ̀ ó dẹ̀ fast gan. Ẹ jẹ́ kí n clear kí n wá ẹja mi màá dé continue. Ṣé tẹ́ bá ti fẹ́ dáná ẹ máa jẹ́ kí gbogbo ingredient yín kó máa wà ńlẹ̀ dáadáa. So nǹkan tó máa ń kọ́ wọnú ẹ̀ òun ni epo. Ẹ fẹ́ pé epo yín pọ̀ jù ẹ dẹ̀ fẹ́ jẹ́ kó má tó fún wọn tún wọ̀n sí ni. A gbá epo pé a fẹ́ gbá bẹ́ẹ̀ yẹn o. A kò fẹ́ rọra bleach ẹ̀ díẹ̀. So iná yẹn ò gbọ́dọ̀ pọ̀ jù lábẹ́. Ṣé wá rí nǹkan tí máa ṣe? Ṣé mo pápọ̀n wà lélẹ̀? Kò tá à ń pè ní ọ̀gbọ̀nọ̀ tẹ́ bá dọ́jà kò síbi tẹ́ ti lè rà. Fọ́nì náà wọ́n ti ń sílẹ̀ wọ́n ti ń tà ní gbogbo àwọn mall káàkiri. Ṣé rí bó ṣe wà yìí? Mo máa wá bu epo díẹ̀ sí. Reason ni pé ṣé mo pé ó máa ń dàbí òkúta. Reason ni pé ó máa ń dàbí òkúta. So ẹ fẹ́ fi kíní mo ti dà sínú bigger bowl. Màá rọra fi spoon yìí màá rọra fi bù díẹ̀. So ṣé ti rí pé mo ti bu epo díẹ̀ sí. Reason ni pé a fẹ́ lù tẹ́ bá da àpọ̀n yẹn sí bẹ́ẹ̀ yẹn kó má lọ máa kó tó dissolve bẹ́ẹ̀ yẹn ó máa pẹ́ wẹ́ fọwọ́ ara yín kẹ́ fi fọ má gbẹ́ fọwọ́ ara yín tún wọ ara yín ṣe òun ní báyìí ṣé ti rí ó máa dàbí ẹ̀gúsí àmọ́ kò ń ṣe ẹ̀gúsí àpọ̀n lélẹ̀ ẹ make sure pé àpọ̀n tẹ́ rà ó fresh o ṣóyè epo yẹn kò gbọ́dọ̀ gbá jù ẹ rọra bu àlùbọ́sà tíntìní sí tíntìní àdẹ̀gbà ọ̀pọ̀ ń ṣata rice la fẹ́ sí o ìrẹ́kọ̀ ra díẹ̀ next thing tó máa wọ́ bẹ̀ omi ẹran yín ọbẹ̀ yìí sharp ni mo pè ọbẹ̀ ògbọ̀nọ̀ òfin ní ìdìbò ní epo àlùbọ́sà omi ẹran òun láti dà yìí. ṣé ti rí bí mo ń ṣe tẹ́ bá wá rí pé ó sì ṣe kínní tí ìfẹ́ ẹ rí kò tí kùnà tó bí mi ṣe fẹ́ àtúrọ̀ra háàdì epo mọ́ epo yìí dáná mo kàn fi that process mo kàn fi wé pé epo yín tó bá ń háyàn lẹ́nu tó bá ń tètè tó bá ń dì lèyàn máa kọ́kọ́ yọ màá wá fi sínú ẹ̀ bọ̀ mo lè lò báyìí náà ẹ ti rí àá dà sí báyìí ata yìí à ní dà sí báyìí o obviously màá chop ẹ̀ ẹ̀rí mo ṣe máa ṣe màá mú bóyá bíi mẹ́ta ilé mi fẹ́ kó ta jù màá mú bíi mẹ́ta ilé màá mú bíi méjì ilé àádúrè tẹ́ǹsìn màá wá dà sí. Cameroon pepper tí mo fi ràn yín lẹ́ẹ̀kan òun lélẹ̀ Cameroon pepper fún pé kó ba lè ta náà ni lásán a máa dà sí báyìí díẹ̀ náà ni kò gbọ́dọ̀ pọ̀ jù ẹ máa yí ẹ máa rò ó. Epo yín ò gbọ́dọ̀ pọ̀ jù o kò tẹ́ gbọ́dọ̀ má tó ń ṣe kínní. So ata lílọ̀ ẹ̀yin pọ́wọ́ mi ò kúrò nídìí ẹ̀ mo fẹ́ yẹ kó blend dáadáa ni ata lílọ̀ díẹ̀ ní ráńpẹ́ ọ̀pá ata tún wà tí mo ṣe máa dà sí àtàwọn ata rodo yẹn ní ráńpẹ́ náà ni kò gbọ́dọ̀ pọ̀ jù. Sọ fún yín pé ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀ ilá Alase ilá
no ilako apon ẹ ṣe tẹ correct apon wọ́n tó bá ti subscribe tètè tẹ subscribe button níbẹ̀ kó dẹ̀ tẹ notification button so that anytime tá bá ti upload new content ẹ máa rí àjọ ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni nǹkan tẹ́ bá dẹ̀ fẹ́ yẹ kí n ṣe ẹ̀yẹn kò sọ màá ṣe I will gladly cook it for you guys. So ṣe ti rí báyìí mo ti lọ so àti data lílọ sí ṣe ti rí àtàwà ni omi ẹja wa ẹ mọ̀ pé abọ́ ẹja ẹ jẹ́ kó rọra hard sí gbogbo ẹ̀ náà fún taste and flavour náà ni òun nìyẹn bẹ́yẹn ṣe ti rí báyìí so ẹ̀rí pé mi ò kọ́ bẹ̀ ìyẹn ni láti monitor gbogbo bó bá ṣe ń lọ torí mi sọ fún yín pé kò ń ṣe nǹkan tẹ́ máa ọbẹ̀ àpọ̀n alásèpọ̀ ń ṣe nǹkan tẹ́ máa dé ẹ máa lọ ẹ máa tún padà wá one step ní ẹ dá gbogbo ẹ̀ sí bẹ́ẹ̀ ni ẹran yìí mo sọ fún yín pé àti bọ́ ó ti dá mo dẹ̀ ti dá ìzẹ̀ bí mo ṣe fẹ́ mo ṣe láì kó máa kò tóbi jù kò kéré jù òun ni so ní báyìí màá wá da àpọ̀n sí. ṣe rí nǹkan kan tó wà nínú ọbẹ̀ àpọ̀n ẹ máa túká o nǹkan kan tó wà nínú ọbẹ̀ àpọ̀n ẹ jọ̀ọ́ jẹ́ kó rí ó máa ń tètè dìde ó dẹ̀ máa ń tètè tíìkì so omi yìí ò lè láéláé sí àpọ̀n láyéláyé ẹ máa laminate ẹ má jí yá mílì kò gbọ́dọ̀ pọ̀ ju o torí ẹlòmíì kò láì kọ́ bí àpọ̀n ẹ̀ kó ṣàn ẹlòmíì dẹ̀ láì kó máa ṣàn kẹrí ẹ máa fi sílẹ̀ and ẹ jẹ́ kí n fún yín ní òjé kan òjé yẹn ni pé tí ọbẹ̀ àpọ̀n yìí bá ṣe ń pẹ́ sí lórí iná ló ṣe máa ń dùn sí quote me anywhere ṣe gbọ́ mi so àti túká báyìí o ti túká báyìí bí ọbẹ̀ àpọ̀n yìí ṣe máa ń pẹ́ sí lórí iná ló ṣe máa ń dùn sí èyí nǹkan tó dé tí mo fi kọ́kọ́ dà sí nìyẹn àwọn míì máa ti kọ́kọ́ da gbogbo èròjà sí wọ́n ṣẹ̀ máa fa àpọ̀n lé wọ́n wá kọ́bẹ̀ pé kìíní so bọ̀ bó ṣe máa ń rí lélẹ̀ ó dẹ̀ máa ń dìde ẹ ti rí ó yẹ wà yìí mo máa gbogbo àwọn bubbles yẹn gbogbo ṣe rí pé mo ti domi sí so ẹ má bẹ̀rù rárá òun lélẹ̀ so ó ń sè lọ àwọn míì máa ń fi irú sí ṣóyè yín so crayfish èmi fẹ́ lò mi tí ní fi iyọ̀ sí torí pé ẹ mọ̀ pé mo fi iyọ̀ bọ ẹja mo dẹ̀ tún fi iyọ̀ bọ ẹran àti adùn ọbẹ̀ so ẹ sì jẹ́ káwọn yẹn kó wà lápá kan báyìí ṣẹ̀rí ìta lò báyìí ẹ jẹ́ àgbé kúrò mo máa ń sọ fún yín pé ìmọ́tótó òun ló lè ṣẹ́gun àrùn gbogbo ibi tí àyíká yín tẹ́ bá ti ń dáná ẹ má máa jẹ́ kí àyíká yín kó dọ̀tí kò bá jẹ́ one room kò bá jẹ́ just single room tẹ́ bá ti fẹ́ dáná ẹ make sure pé ẹ ní empty bath lẹ́gbẹ̀ẹ́ so that gbogbo nǹkan tẹ́ bá ń lò abọ́ gbogbo ẹ máa dá sí ẹ máa kó so that ilẹ̀ ò ní ṣe rànpọ̀n tán ṣó yé yín bẹ́ẹ̀ yẹn tẹ́ bá rójú àpọ̀n yẹn rí pé ó ń dìde sí ó ń dìde bákan ṣe máa ń ṣe nìyẹn mo dẹ̀ sọ fún yín pé reason tí mo ṣe dá sí ni pé the longer it takes on the stove ó máa ń dùn sí ni so nísìnyí a máa kó ẹran wa sí ó wọnú ẹ̀ torí ẹ̀ mo sọ fún yín pé àwọn Yorùbá máa ń pè ní ọbẹ̀ ọ̀lẹ torí gbogbo ẹ̀ dàpọ̀ ni ó ṣàwọn fún ẹ ní a very good taste tó ti yé yín bẹ́ẹ̀ yẹn so ẹ ti rí ẹja yìí blackfish mi tí ní kó ẹja tútù yìí sí ìyẹn Titus ta fọ lẹ́ǹkan yẹn nítorí pé ẹ mọ̀ pé ẹja máa ń mú eléèmú ti run fúnra mi tàbí bá ṣe ń gbé ọbẹ̀ yìí rich we are all invited ẹ make sure pé gbogbo ẹ ti dìbò ní o kò ṣe pé ìtẹ́yàn máa gbé egungun lélẹ̀ àti dìbò ní ẹja yìí ó dẹ̀ ti ṣe kínní wọ́n tó bá wá mọ̀ mọ́ kó láì kó máa jẹ egungun mọ́ oúnjẹ all well and good kò sí ìtẹ̀ṣe tí ò bá Alase ní mọ́ ṣẹ́rí mo sọ fún yín pé omi ẹ̀kan yẹn ò lè láíláí ṣe ọbẹ̀ yìí jiná apọn máa ń wú ni ẹ mọ̀ kéèyàn kan máa bínú pé mo wú lébi gàrí mí ìwà ìṣẹ́ mọ̀ pé gàrí mo fẹ́ fi jẹ kínní ẹ̀bà tó yáyì Alase ní ṣe nǹkan ẹ̀jọ̀ kí ló ṣẹlẹ̀ gangan ṣe ti ẹ bá ṣe àpọ̀n yìí rí báyìí tẹ bá ti ṣe báyìí rí mo mọ̀ pé one twist or the other ẹ̀ rí ṣe
bọ̀ nísìn ẹ ṣe bí mo ṣe sọ ìlànà tó péye tí mo ní kẹ́ tẹ̀lé yẹn tẹ̀lé. Tẹ́ bá tẹ̀lé mo tiẹ̀ tí so meat kan wà tí máa ń gbọ́ pé téèyàn bá cover àpọ̀n àbí ilá pé kò kí ń yọ̀. Àwa Yorùbá la máa ń sọ ọ́ àmọ́ mo ti try ẹ̀ ó yọ̀ bọ̀ mí dàgbò ti mọ́ mi lára láti ilẹ̀ ẹ mọ̀ pé kọ̀tà bá lọ́wọ́ àwọn ìyá wa ó ti mọ́ mi lára láti ilẹ̀ so kò mọ́ mi lára láti máa cover but whether you cover it or not provided pé ẹ ra ilá àtàpọ̀n tó dà lọ́jà ẹ gbàgbé ó máa yọ̀ tẹ́ bá bò ó abẹ́ bò ó máa yọ̀ but reason tèmi ò ṣe cover ẹ̀ ni pé I'm used to it ṣá. Ọmọ ṣé mo sọ fún yín ẹ rí pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn ó máa yọ̀ báyìí. Kí ló ṣẹlẹ̀ gangan mímí redo ta ló mọ Yorùbá ta ló mà mí fi ṣẹ́tìrí tó ṣe ń yọ̀ so the longer it takes lórí iná ó máa tún jẹ́ kó dùn dáadáa. Ní báyìí màá wá da nǹkan tó kù tá máa dà sí kò gbọdọ̀ pẹ́ jù lórí iná ṣóyé yín so ugu ìyẹn pumpkin àti ilá ẹ mọ̀ pé àwọn méjèèjì vegetables ni wọ́n so ẹ máa kọ́kọ́ da ilá sí èmi rí like ilá yẹn kó over raw ṣó ti yé yín so èmi máa kọ́kọ́ jẹ́ kí ugu wọlé náà ó wọnú ẹ̀ àti fọ ugu yìí dáadáa o ugu ni ọmọ Yorùbá dẹ̀ ni mí bẹ́yẹn jàre kò ṣe pé àkí ń jẹ ewé o but kò mọ́ra jàre so ẹ má jẹ́ kó overshadow king of the meal which is Apon ṣó yé yín kò tiẹ̀ sí bó ṣe lè overshadow ẹ̀ náà just for colours òun ni ugu yẹn wà fún àti nutrients of course. I was made to know sin àwọn behind the scene wọ́n ní kí ló tí mò ń pè ní ugu Yorùbá ugu náà la máa ń pè ẹ̀fọ́ ugu wọ́n ní kí sọ pé ẹ̀fọ́ ugu so ẹ̀fọ́ ugu ni tẹ́ bá dé ọjà ẹ kàn ní pé mo fẹ́ ra ugu àwọn Ìgbò wọ́n máa ń lo different kind of ewé sí bó ṣe wà yìí ọbẹ̀ yìí ó gba nǹkan púpọ̀ sára ẹ lè lo ẹ̀fọ́ ugu ẹ lè lo akàn ẹ lè lo edé ẹ lè lo ìgbín ẹ lè lo oríṣiríṣi àwọn ẹ̀fọ́ náà tó lè gbà sára ó lè gba uziza àbí uziza leaf yes ó lè gba bitter leaf but bitter leaf yẹn make sure pé ẹ̀fọ́ dáadáa ẹ mọ̀ kó máa ń korò kó má lè jẹ́ kó máa ìṣe kó máa fún yín ní dúdú ṣe ló ń korò ẹ rí pé ewúro ló ń pè ní thank you so bitter leaf yẹn tẹ́ bá dọ́jà mo fẹ́ ra bitter leaf ní àwọn I don't know wetin dem dey call ẹ ní ewúro ṣó ti yẹ yín so bẹ́ẹ̀ yẹn ọbẹ̀ yín máa ń gba nǹkan púpọ̀ rọra gan àmọ́ bó bá ṣe ẹ rí pé mò ń sọ̀rọ̀ mo dẹ̀ ṣì wà lórí ẹ̀ torí pé mo fẹ́ kó pẹ́ sí dáadáa so that taste yẹn ó kàn dùn mí pẹ́ sínú bí pẹ̀lú mi àbájọ jẹ́ awesome now ẹ jẹ́ rọra taste ẹ̀ díẹ̀ ní fẹ́rẹ́fẹ́ so that tó bá nídìí kí n há di èlò sí ó dùn àmọ́ ẹ jẹ́ kí n rọra fi adùn ọbẹ̀ kínkínní sí ẹ ti rí kínkínní ni mo fi sí torí adùn ọbẹ̀ ti wà nínú gbogbo ẹran yẹn ti túró sí so ní báyìí ẹ jẹ́ ká da ilá sí mo sọ fún yín pé mi láìkí ilá yẹn máa pẹ́ lórí iná so ilá tó bá ṣe dé sí tó bá ti jókòó díẹ̀ sí tó bá ti ṣe kíní tó ti múrò mọ́ra wọn màá wá da ẹja sí ẹ mọ́ pátí sí ẹja so ẹ ti rí ẹ gbogbo ẹ wọ́n máa jọ ní ọmọ mo mọ̀ gbà tó ní yunifásitì ọmọ mẹ́rin ó ti di sórí ó yá ẹ jẹ́ kí ilá yẹn hàn ní ẹ̀ sódà áhèdì slimuri yẹn ó fà ọlọ́mọ ó fà bí ilá ó fà bí àpọ̀n ṣẹ́tìrì ní tèmi o ó sì ṣe kí ni ó sì tíìkì ẹ ká tó la mélòó ẹ bá ń gbọ́ já mélòó ọbẹ̀ yìí òun àti ọbẹ̀ kan which is ẹ̀gúsí ọbẹ̀ àwa masisi mẹ̀kúnnù bàbá yìí ọbẹ̀ yìí ó rich ó débẹ̀ ṣẹ́ni tó fi pé mi fẹ́ kó pẹ́ jù so that ilá yẹn àmọ́ tẹ́ bá ti ń gbé àrùn ṣe jẹ́ kí n rọra fẹjá sí mi ní fi orí yẹn sí ó má lọ ọ̀run sọ́bẹ̀ so give it a last stir
Oh. Oh God. Ọmọ ìyá mi. Ọbẹ̀ lọ́bẹ̀. Ọbẹ̀ ni ọbẹ̀ yìí. Alase ni mí. Ẹ jẹ́ kí n wá serve. Oh. Ẹ má mind pé mo dẹ̀tí ẹgbẹ́ abọ́ mi o. Kí ni wọ́n fẹ́ fi jẹ ọbẹ̀ àpọ̀n yìí? Ní tèmi o. Ẹ̀bà. Ẹ̀bà tó yáyì tó gbayì. Mi ò lè kó ọbẹ̀ jẹ, mi ò rí lè jẹ ọbẹ̀ báyìí. Ẹ̀bà ni màá fi jẹ. So ní báyìí, mo lérò pé gbogbo ìlànà tí mo kọ́ yín pátápátá lẹ máa múlò. Alase ni mí, mo lérò pé gbogbo ìlànà tí mo kọ́ yín, ẹ̀yin ẹ ṣe kí ni, ẹ follow ẹ̀ through. Kẹ́dẹ̀ jẹ́ kí n mọ̀ nínú comment section bóyá ó dùn àbí kò dùn. Ó dọjọ́ mi, ọjọ́ ayọ̀. Ó dàbọ̀.